àwọn méjèèjì lọ mọ ẹja lò ẹja lò.
Ọdẹ náà jọ àbí kílẹ̀ náà jọ ọdẹ Táyé o. Pé Táyé ní kúure.
jó tiyín ẹ jẹ́ ká rí tiyín.
má tú tó bá ní kó tú kó tú tó bá ní kó má tú má tú tó bá ní kó mú fún mú ńlá fún kó gbé fún ọdún tuntun láwà ẹ̀yin tèmi ẹ jẹ́ pé bí ò sẹ́yìn kò sẹ́mi ẹ̀yin màámi ẹ̀yin brothers mi ẹ̀yin sisters mi àjọpàdé ẹ ṣe mí lóore kan lọ́wọ́ tẹ wà yìí tẹ bá fẹ́ máa rí mi wò bí ìran tẹ fẹ́ máa tún máa gbádùn mi lọ sí ẹ mọ̀ tẹ máa ṣe ẹ kò subscribe ṣe ẹ mọ̀ tẹ nọ́mbẹ̀ Orokilawa TV ẹ máa rí everything tẹ fẹ́ mọ̀ nípa anybody tó wà ní movie industry àbí ní entertainment ẹ fẹ́ mọ̀ pa wọn ẹ máa rí lórí Orokilawa TV. God bless you. Thank you. Olúwa ló ní glory. Ṣé.